Africa Content TV. Ọmọdé kan pé àyè tá a wẹ̀ yín náà ni ilé àlùbáríkà níbẹ̀. ilé àlùbáríkà níbẹ̀. Ìjọba tiwa ló dé yìí. Ìjọba tiwa lèyí tó dé yìí. Lọ́yọ̀ state. Lọ́yọ̀ state. Ìjọba wa ni níjẹta. Níjẹta ìjọba wa ni. Àwọn bólúwa ṣe wù ló ṣe ń ṣọlá lánàá. Àwọn bó ṣe wu Ọlọ́run ló sọ láàrin lánàá. Ó tún dá wa padà sínú ilé wa lénìí. Ó tún wá dá a padà sínú ilé wa padà lénìí. Ẹ̀nàwó sálága mi pé òun lò gbà lọ́wọ́lọ́wọ́. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Kígbà náà wọ́n padà wá lò ẹ́ o. Òun ló gbà lọ́wọ́. Tọ́mi wá o. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Ìgbà olófẹ́ dẹ́fẹ́ náà lò. Gbà lọ́wọ́lọ́wọ́. Kígbà náà wọ́n padà wá lò ẹ́ o. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Ajítọ̀ mi wájú àṣìwú. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Nínú ìgbà ẹ̀ láti rí tiwa ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Olówó kò sí orí tí ẹ ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Gbogbo ẹni tó bá ti rí tí ẹ ṣe ní kó náwó o. Lọ́wọ́. Èmi gangan mo rí tèmi ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Àlùbáǹkù ní orí tí ẹ ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Ajé Akeem orí tí wọ́n ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Ojú Ìbàdàn àrí tí wọ́n ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Gbogbo ọ̀tá ajé àrí tí wọ́n ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Ògùnpa jẹ́nẹ́rà àrí tí wọ́n ṣe. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. Ìgbà náà Wọ́n padà wá lò ẹ́. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. ìgbà náà Wọ́n padà wá lò ẹ́. Òun ló gbà lọ́wọ́lọ́wọ́. lọ́jọ́ tí gómìnà ní kí wọ́n wá fún settlement. Sọ́ọ́tì gómìnà ní kí wọ́n wá fún settlement. Wọ́n wá yàn mí fún àfa Ọ̀yọ́ state wọ́n yà wá mẹ́ta. Wọ́n wá yan èèyàn mẹ́ta fún àfọ́ Ọ̀yọ́ state wà nífà jẹ́ kan bẹ́ẹ̀. Ẹni tó jẹ́ chairman alálàájì lénìí èmi àtẹnìkan. Ọlọ́ni kọ́ máa yí àbátọ̀ ìbùsọ̀lẹ̀ wa níjọ́ náà. Níjọ́ náà, Wọ́n wá ní Ọlọ́run ìgbà tèmi lọ́kàn yìí. wà nífà wá ń sọ fọ́lọ́ níjọ́ náà pé èyí tó dé yìí ìgbà tèmi ni o. Nígbà tó kan speech yìí mo ní Ọlọ́run ọmọ ìyá tèmi lọ́fẹ́ ka Ọmọ speech ìyá yìí tèmi o. ló fẹ́ ka speech yìí. Bọ́n bá bẹ́ẹ̀ mú gbogbo èèyàn ọmọ ìyá mi ní kí wọ́n mú. Ọmọ ìyá mi ni kí wọ́n mú bí wọ́n bá tiẹ̀ mú gbogbo èèyàn. Torí níjọ́ tí omi yìí ò tí ì tó bọ́jú tí ò tí ì tó ṣan ẹsẹ̀ níjọ́ náà lẹ ti ń fún wa. Torí níjọ́ tómi yìí ò ti tó nǹkan ìjọ́ náà lẹ ti ń mú fún wa táwa ti mú ń bẹ̀. Bẹ́ẹ̀ ti fún wa lódìdí níbẹ̀ Bẹ́ẹ̀ sì yẹn. fún alóòdì ń bẹ̀yẹn náà ní. Ọlọ́run níbi tẹ́ ń lọ yẹn débẹ̀. Ọlọ́run níbi tẹ̀ lọ ẹ́ débẹ̀. Ìgbà tí wọ́n wá kí ilẹ̀ kan. Ọ̀hún kì í lẹ̀ kan. Mo wá ní ìlàlẹ̀ àmọ́ mi ṣe àgbà. Pléènì tó bá ti fò Pléènì tó bá ti fò yóò máa ga sókè lọ. yóò máa ga sókè lọ ni. Bẹ́ẹ̀ lẹ́yìn ní ti yín. Bẹ́ẹ̀ lẹ́yìn tí Tó bá jẹ́ pé gbogbo kírun tí wọn ò bá ké fáti Ọlọ́run ò ní gbà. tó bá jẹ́ pé òun ò ní gbàrọ̀ ẹni tí ò ké fátíà. Àfọlá àwọn tí wọ́n ń tà wá fún lọ́wọ́. Àfọlá àwọn tó ń tàwa fò lọ́wọ́lọ́wọ́ yìí, àfọlá àwọn bẹ lọ́hùn. Ọ̀pá àṣẹ yìí. Ọ̀pá àṣẹ yìí. Olúwa má jẹ́ ó ṣẹ́ lẹ́sẹ̀. Ọlọ́run má jẹ́ ọ́ sẹ́lẹ́sẹ̀ o. Ẹ bá mi ṣàmì dáadáa. Àmín. Inú Ọ̀yọ́ state gan dùn. Inú Ọ̀yọ́ state gan ń dùn lásìkò tá a wà yìí. Ẹ kó dùn bá wa náà. Ẹ kó dùn bá wa ní. Ẹ kó dùn bá wa Ẹ náà. kó rire bá wa ní o. Àwọn kan gbọ́ lẹ́yìn ilé wa. Ọ̀nkan gbọ́ ní ẹ̀yìn ilé wa. Afọwọ́pọ̀ bò wọ́n láṣẹ. Àbó kọ̀ọ̀kan wọn láti rí. Nígbà tí wọ́n èé ṣẹ̀jẹ̀ wa. Nígbà àwọn èyí ṣẹ̀jẹ̀ wa. A ṣe pé. Wàláyé àṣepè. Àṣìṣúre. Àṣúre. Ẹ bá ń ṣe fáti àkà. Ẹ jẹ́ àṣẹ fáti àtọ̀ kìtàbí kan. Alálùbáríkà ní kẹ́kẹ́ kan. Alábàákà ní káńkà. Látẹnu bàbá mi lákìlá. Mátọ̀ mú àgbà láti lápá. Torí wọn ò tí ì dọ́dọ̀ àwọn bàbá mi. Tó wọn àti ìdọ́dọ̀ àwọn bàbá. Ẹ bá mi sọ pé Fátíà. Àlùbáríkà Aliyamudu Ilayi Ọ̀gbìnì Alamina Aramani Arahimi Maliki Yaumidini Iyaka Na'budu wa Iyaka Nasta'in.
الأعداء أعوذ بالله من Ó máa tọ́ mi.